káàbọ̀ sí ilé èmi Dùnní Kògbérègbè. Àwọn Yorùbá pọ̀ wọ́n ní ilé ọkọ. Òótọ́ ọ̀rọ̀ ni mo sọ. Àti gbélé ọkọ kò ń ṣiṣẹ́ kékeré. Sùúrù, ìfaradà, àti ìtẹríba. Ẹ káàbọ̀ sílé Láńrè Kògbérègbè Amẹ́ríkà lélẹ̀ Ọlọ́run ṣàánú wa. Ojú mi rí tó. Àwọn kan dúró ń ta ní kọ̀rọ̀ wọn mọ̀ pé tí n bá ti Mr. Kògbérègbè síta báyìí àwọn rẹ́dì láti hàn. Ṣé wọ́n á fẹ́ ṣe yẹn ṣá? Torí mi ò rẹ́dì láti tọkọ mi síta. Ẹ mọ nǹkan tí mo wá ṣe ni bẹ́ẹ̀bẹ́ẹ̀ ni mo ṣe. Mo ya mọ́kọ mi. Ẹ fẹ́ mọ bí tá ti bára wa? Amẹ́ríkà ni mo mú Láńrè Kògbérègbè. And when I ask you where you at, you keep on calling crazy places, telling you what's on my mind. You keep on making funny faces. Don't seem to realize how much your actions hurt me. Hey, baby. Baby. We used to talk about things that hurt us. Now all you talk about is money. Ain't that funny, baby? I know you wanna be free. I know you wanna fly. Ẹ gbọ́dọ̀ tó pọ̀. Láti bàtà ti dé báyìí. Gbogbo àwọn akọ tọ́sẹ̀sì pálọ̀ kí ìyàwó gbọ́ bẹ̀ wá kó gbóúnjẹ wá. Bomi ìṣọwọ́ fún mi kó mú náà fi sí ayẹyẹ òyọ́ mi o. Mo ti gbọ́n. Lóní mò ń bá o, ó kù díẹ̀. Ṣé wọ́n ní Amẹ́ríkà tí mo sọ pé àwa yìí o? Ìfàjì. Ẹ má bínú. Ẹ wọ́n kí mo sọ pé ilé ìfàjì l'Amẹ́ríkà. Kò sí ayé fàmílì tèkì ìtútọ̀. Ọkọ ń jókòó sí sitting room, ó ń wo tẹlifíṣàn, ó ń ka newspaper. Ẹ má ṣì mí bọ̀ bó ṣe kó lóògùn fún mi o, mi ò jẹ́ kọ́ o. Èyí tó fi ń sọ nínú yìí nìyẹn. Ìyá ká fi jóbìnrin tó. Nǹkan tí màá ṣe fún l'Amẹ́ríkà, gbogbo ọwọ́ tó ń gbé Nàìjà tá à ń ṣẹgbẹ́ ọkọ lólórí aya, wọ́n ti jẹ́ kí n mọ̀ obìnrin ló nílùú. Gbogbo ká máa fẹ̀ fún ta ló ń o lọ́wọ́ táwa yìí, ẹbí má dàrú. Inú àjẹnú ọbẹ̀ Kògbérègbè. Wọ́n ti jẹ́ kí n mọ̀ bá ṣẹ̀tọ́ tí obìnrin bá pa nílùú yìí, òun làbẹ́ ń gé. Pẹ̀lú yẹn, nǹkan tí mo máa ṣe fún Láńrè, ẹ̀yà gbọ́dọ̀ dùn tó wà nílé, ẹ bá bẹ̀bẹ̀. Alva Dùnní wo, mo ti fẹ́ máa lọ́n tèmi. Òun náà ni mo ń ṣe lọ́wọ́ ìgbà tó ṣe tán. Ọ̀rọ̀ tájọ sọ yẹn kọ́. Ẹwọ́ nìyẹn. Ọ̀rọ̀ owó yẹn. Òdùnní mo sọ fún ẹ pé oṣù lóyún lọ́wọ́ tí mo wà yìí. Oyún tó dẹ̀ nínú tó máa pẹ́ ni àsìkò owó kankan tí yọ̀ báyìí. Jọ̀jẹ́ ń mutí. Gbogbo ìgbà lóṣù máa ń lóyún lọ́dọ̀ tiẹ̀. Jọ̀jẹ́ ń mutí jẹ́ mutí. Ìwọ ló jẹ́ kó mutí bó ṣe máa ń ṣe ní gbogbo ìgbà nìyẹn. Gbogbo ìgbà ni fún ẹ lọ gbogbo ìgbà ni ṣé tó gbé mi ò kì í sọ̀rọ̀ so many things tó máa ń keep quiet ni gbogbo ìgbà ni so many things báwo ṣe kìíní. so many things ìjì ìjọba mú yẹn wá ó ṣọwọ́ àárọ̀ òjò ó ṣọwọ́ àárọ̀ o
obìnrin gidi máa ń jẹ́ kí àárọ̀ ọkùnrin da tó bá jáde àlọ́ á lè da àbọ̀ náà. èwo ni obìnrin gidi ṣé mo máa ń keep quiet ní ilé tó mi kì í sọ̀rọ̀ ṣé mo máa kọ́ tó máa ń ṣe fún mi ni ṣé kó mo kàn máa ń gbàmọ́ra. ó dì mí sínú tẹ́lẹ̀ mi ò jẹ́ sínú mo kàn ń sọ ni. àwọn kan tó ń gbà mọ́ra ṣé ó pọ̀ tí mo ń ṣe tó gùn lọ tẹ́ kọ́lé àbí tẹ́ há sórí. ó pọ̀ mi ò kàn sọ̀rọ̀ ni. màá fẹ́ ní kán hold on meeting àárọ̀ yìí náà èmi mo fẹ́ decide meeting ni abẹ́tà kẹ́ jẹ́ ká kú sọ n tó pọ̀ tí máa ń ṣe yẹn. a máa sọ o kà sọ láàárọ̀ yìí. ó dẹ̀ ti ṣe nǹkan ọ̀yẹ́ kan kò ń ṣe méjì kò ń ṣe mẹ́ta kò ń ṣe mẹ́rin pàápàá ó pọ̀ tó yẹ pé mo kàn máa ń tẹ̀ ń gbà mọ́ra ni mò ń gbà mọ́ra ó dẹ̀ ti wá dé big báyìí ó ti dé big báyìí nísìn ó kàn push mi láti ọjọ́ yìí. imú mà ní ká o so mi ò mú mo ṣe imú mi ò gbóòórùn pé mo ṣe tó tọ́rọ̀ ò bá kọ̀rọ̀ sí ẹ̀yin ò ní sọ. ọ̀rọ̀ ló kọ̀ ẹ̀ṣẹ̀ yẹn pọ̀ gan. màmá nígbà míì àyè wà kò ní sọ̀rọ̀ gbà mí dẹ̀ ní ọ̀rọ̀ wà kò ní sáyè torí ẹ̀ lèyìn ṣe ń sọ. bàbá dẹ̀ ní dáríjì wọn tó ní mọ̀ nǹkan tó ń ṣe wò fẹ́ dáríjì àbí. ok á bẹ́tà ká discuss tó ṣe tó pọ̀ yẹn ká sọ báyìí. mo fẹ́ ká sọ ń sìn. ẹ jẹ́ àsọ. mo fẹ́ ká sọ ń sìn. fún mi wọ́n mi. má pa mí o. ojú má ṣe màmá onífẹ̀ẹ́ mi ẹ̀kọ́ yá ni. mo ní màá fún ẹ. ó tó yẹn. ó tó bẹ́ẹ̀ ó tó bẹ́ẹ̀ lọ pàápàá. number 1. ó ga number 1 tún ni. ó ga jù. number 2. ó ga jù. number 3. take on for extra sheet. number 5. ní o sọ̀rọ̀ ní náà ọmọ kan tí o ti gbé sí látọjọ́ yìí. ọjọ́ ọ̀rọ̀ dẹ̀ tí wàá tó lé ní báyìí. gbà mí wà ayé máa wà kò ní sọ̀rọ̀ gbà mí dẹ̀ wà ọ̀rọ̀ máa wà kò ní sáré ṣùgbọ́n lẹ́nu yìí ó dà pé ayé wà ọ̀rọ̀ yẹn dẹ̀ tún wà. ṣé tó ti council meeting ẹ̀ yẹ ká kúkú sọ wọ́n sàn fọ̀rọ̀. no problem tó bá ti pè mí wọ́n á mọ̀ pé mo busy ni. number 10. ó ga ó bá ti pé number 2 ọ̀dẹ̀ jẹ́ kí n mọ̀ wo adé jẹ́ sáré pínkadé ọ̀rọ̀ àárọ̀ yìí máa lágbára. ara nǹkan tá à ń sọ náà ni. ní mo fẹ́ sọ fún ni pé mo fẹ́ cancel meeting àárọ̀ yìí ni. sọrí tábà cancel ẹ̀ àmọ́ bóyá meeting yìí bí o máa ní níta máa lọ Àbújá lórí ẹ̀. ọ̀rọ̀ ọkọ àti ìyàwó ibi tó bá wúyàn lèèyàn ti lè sọ a lè lọ sí Àbújá ẹ bá ní àníṣọ ní ibo mi gan ká ti lọ sọ àsọ ṣùgbọ́n oṣù tó wà lẹ́lẹ́ nìyí táyé wà tọ́rọ̀ dẹ̀ wà yìí sísọ ni o nǹkan tó ṣe fún mi tó dùn mí mo máa sọ fún ẹ nǹkan tí mi náà bá ṣe fún ẹ tó bá dùn ẹ jẹ́ kí n mọ̀. meeting cancelled. better. Mo declare ìfẹjọ́sùn yòókù. Ọ̀gá ọ̀dà pé mi ò gbọ́ rí ni. Pé kí ni? Kí obìnrin fẹ́ sọ nǹkan tọ́kọ ẹ̀ ṣe fún ẹ wá ń kọ list. Mo máa kọ list o toró ti pọ̀ jù mo kàn ń gbé mọ́ra and it's time to yẹ pé mi ò tiẹ̀ lè. Ó ń dì mí sínú nìyẹn kéèyàn máa dìyàn sínú. Tẹ́lẹ̀ mo kọ́kọ́ overlook ẹ̀ mo wò pé bóyá but n sin mi ò lè gbà mọ́ mi ò lè gbà máa ṣe sáà. December la wà yìí àbí mọ́tò la wà yìí. àbí ká pè ní December àbí ká pè ní December family tiwa so àwa sọ pé à ń ṣe bí annual general meeting àbí kí la fẹ́ pè é pé yàn bá list bí àti January last year ni mo ti ń ṣe so wá list gbogbo ẹjọ́ ó tiẹ̀ dá. evaluation la fẹ́ ṣe báyìí. evaluation yes so sure fún mi máa gba 100. okay àbí let's go there. okay àkọ́kọ́ náà nínú nǹkan tó máa ń ṣe tó máa ń bí mi nù nínú nǹkan tó máa ń ṣe tó máa ń bí mi nù òun ni pé wàá lọ síbi iṣẹ́ wàá dé ó mọ̀ pé ó níbi tá a máa ń kó aṣọ sí ó níbi tí bàtà máa ń wà wàá pọ̀ mọ́ gbogbo wàá ṣe yàmàyàmà sí sitting room ọ̀tọ̀ níbi tó máa drop jacket sí ọ̀tọ̀ níbi tó máa bọ́ shoe sí èmi ni mo ṣe tún máa ṣe wàhálà tí máa ṣe tún máa kó shoe kúrò ní sitting room gbé jacket kúrò níbì kan ó máa ń bí mi nú mi ò láìkẹ́. ìyẹn wà nú ẹjọ́. ó wà bẹ́ẹ̀ o. ó wà nú ẹjọ́. ó wà bẹ́ẹ̀ o kó kàn mú gbogbo sitting kó kàn máa dàrú. pé mo dé ó rẹ̀ mí ìkọ̀kọ̀rọ̀ agan mo fi gun step dókè mo wọlé nìyẹn bọ́ bàtà síbi tó wù mí tọ́jọ́ síbi tó wù mí. ó lè sọ bàtà síbi tó wù ẹ́ kó sọ aṣọ síbi tó wù mí ìdọ̀tí náà ń pè yẹn náà èmi ò kọ́ lè máa ṣiṣẹ́ kí wọ́n máa dàrú náà. iṣẹ́ ti ẹni láti máa mu tí ń bá sọ bàtà sọ síbi kan. iṣẹ́ ti ẹni kí wọ́n máa dánú lérú fún mi. Ebi mo ń sanwó lé mẹ́rin iṣẹ́ ọkùnrin lé nìyẹn so tí bá ti ń bọ̀ sí kí n máa kó ìyàwó mi ò gbọ́dọ̀ mọ̀ pé mi kàn fẹ́ kó sí ọ̀rẹ́ kí nìyẹn mo lè bọ́ pọ̀tà síbi tó wù mí mo lè dé kí n tẹ́lọ sórí iṣẹ́ mo lè sọ síbi tó wù mí. kò possible o kàn lè sọ síbi tó bá wù ẹ́ so ibo ni tí máa ti dé kí n máa fi lé lọ́wọ́ àbí.
o lè sọ síbi tó bá bí tí bá ti dé kí n máa fi lé lọ́wọ́. o bá ti dé máa lọ hàǹgẹ̀ síbi tó a máa hàǹgẹ̀ sí ibi tá a bá ń kó aṣọ tó dọ̀tí sí fi síbẹ̀ ibi tá a bá ń kó bàtà sí fi síbẹ̀ everything máa wà neat wà kọ́ gbogbo dé wà kọ́ dàrú fún mi. o máa dúpẹ́ gbà mí gan àti stẹ́ẹ̀kì sínú mi kí ti máa sọ bàtà wọlé ńgbà mi ó tún ti rẹ̀ mí dé tí máa kọ́ pé kí máa yọ kí máa sọ wọlé straight ni. àti máa kó sínú boot mọ́tò kó máa fẹsẹ̀ rìn wọlé. tí máa ti wọlé ń síba kí máa bẹ̀rẹ̀ bó ní kí n tọ́ bàtà sí o. ó bí mi nú máa ṣe the right way fi bàtà síbi tí bàtà máa wà fàṣọ síbi táṣọ máa wà kò sí gbogbo kọ̀ wọlé wàá sọ brief ṣèṣe nọ́mọ̀dọ̀ nínú ilé ìlà èmi nìkan náà ni mò ń ṣe gbogbo ẹ̀. àwa sọ fún ìjọba traffic kan reduce because nígbà tí èmi wà nù traffic tí ojú pọ̀ tí ara ń kan mí bọ̀ ní kí n ṣe máa wò pé ibo náà ń kó bàtà sí. nǹkan tó ṣẹlẹ̀ yìí ló dífá fún number 2. mi ò gba number 1 wọlé tẹ̀síwájú ṣá. nǹkan tó ṣẹlẹ̀ yìí náà ló dífá fún number 2 because o kì í accept fault. Yes. má pa mí o ìyàwó ọkọ dáadáa o ọkọ láì dáa o ẹgbà wà ń bẹ obìnrin náà tó bá sì wá ń ṣe wípé ìbàjẹ́ ọkọ ẹ̀ ló ń kọ́lẹ̀ àkúdá. irú ilé bẹ́ẹ̀ yẹn ò lè tòrò kò ń ṣèpè kò sírú àdúrà tẹ́ lè gbà n tó bá ti dípò bẹ̀rẹ̀ sí ní nóòtì nǹkan sílẹ̀ kò make sense o ṣẹ̀mí ń bíọ́ òun lògùn ọ̀rẹ́. kò ní dáa kí ìyàwó kó fọwọ́ fa ntí lè rí ó fi dàrú kò ní dáa kó fọwọ́ fa. ìtàn bú ni torí pé ntí ọkọ àti ìyàwó bá ń ṣe náà ni à ń fi hàn ọmọ wọn ni ìyàwó tó jalè ọkọ ẹ̀ tó fi pamọ́ ni ó fi hàn ọmọ ẹ̀ lẹ́yìn ni. especially kò jẹ́ kí obìnrin kó jẹ́ ẹni tó ṣónú tó bá jẹ́ ẹni tó ṣónú ó máa le díẹ̀ o irú wọn ló máa ń fi nǹkan sínú. má pa mí o ìyàwó kí ni tẹ́tí ọ̀tẹ̀ tó bá ti ṣe nǹkan tó wrong báyìí o ní fẹ́ admit pé okay o nǹkan tí mo ṣe yóò wrong o kí n dey apologize to say sorry is your problem. Number 2 yẹn ò lè wọlé láéláé. o kì í accept fault ẹ̀. nígbà tí mi ò bá ṣẹ̀ ó ṣẹ̀ náà. ẹ̀ṣẹ̀ téèyàn ò bá ṣẹ̀ manego ló ń pè. nílé ẹjọ́ manego. Yes. Manego is woman error. Oh, buddy. Yes. Manego is woman error. Ni kò ṣe nǹkan tí ò dá kó lè mọ̀ pé my dear I'm sorry. By the time that you believe pé àwa ń ṣe ego yẹn error ní fẹ́ yẹn àdẹ́fẹ́ gba error yìí wọlé ni. Fẹ́ gba error. Error ẹni mẹ́. Òun ní. Onímọ̀ accept the fault nígbà tó o accuse me wrongly mo dey disagree. Mi ò accuse ẹ wrongly. I disagree to agree. That is it. Mi ò gbà ní. So tí n bá ti accept nǹkan mo máa sọ pé no. Sórí number 2 ló wá dífá fún number 3. Ẹ tẹ̀síwájú. Òun náà ni pé number 2 mi ò gbà wọlé. O gba number 1 wọlé. O gba number 1 wọlé. Òun náà ni ó fi sọ pé o kì í máa accept fault yẹ. Sórí number 3 wà ní pé o mọ bó ṣe ń sọ sorry. Bó ti ń kó kéré mọ́ ò lè sọ. Orí ẹ pé gan-an orí o tó kíní yẹn o tó léraléra. Bó ṣe ń gbé wá ni mo ṣe ń kọ́. Mi ò ń sọ sọ́ọ̀rì. O sọ sọ́ọ̀rì o. Mo ń sọ sọ́ọ̀rì fún ìjẹta nígbà tí màá ti fẹ́ wọlé tí a fara gbára lẹ́nu ọ̀nà mi sọ sọ́ọ̀rì. Irú sọ́ọ̀rì bẹ́ẹ̀ yẹn ni. Irú sọ́ọ̀rì bẹ́ẹ̀ ni kò mọ̀ pé òkè nǹkan tó ń ṣe yìí o kò dá o kò dé máa jà má bínú òkè ṣe àpàdé síbẹ̀ òun ni. Nǹkan tá a ṣe lé ní ìsìn mo tiẹ̀ ti lọ láìkè jù. In the court of law, immediately you say sorry, you have accepted the accusation. Law ṣé marriage law ni àbí law èwo ń bẹ. The law of humanity. The law of humanity the law of marriage la. The law of humanity which is still marriage. Tó o bá ti sọ pé sorry o ti accept fault yẹn nìyẹn ìyàwó ẹ ló ṣẹ̀ o prove ẹ wrong pé o ṣẹ̀ o ń sọ sorry stupidity ni ìwé sẹ ó nígbà tó bá fà á débi gbẹ̀m tó bá ti mọ̀ pé òun kò lè kó sọ pé sorry bi because o agree o gbà o wá sọ sorry ìwọ jẹ́ Jésù ni. so sorry yẹn ẹ̀ṣẹ̀ ni. nígbà tí mi ò gbà pé mo ṣẹ̀ tí mo wá ń bẹ̀. òun náà nìyẹn. sorry for what. gbogbo nǹkan tá à ń sọ yìí náà nìyẹn. sorry for what. gbogbo nǹkan tá à ń sọ pé o ṣe mi sí pé nǹkan tó o ṣe ò dá pé o ṣe mí. àní mi ò accept pé mo ṣẹ̀ kí ni mò ń sọ sorry fún. òun náà nìyẹn manego. òun náà nìyẹn. manego is woman error. òun náà nìyẹn náà. woman error ni. wo. number 3 ní òwò latest wájú. number 4. okay. number 4 tó tún máa ń bí mi nù ni pé ọjọ́ tó bá wà ní tó òṣìṣẹ́ ok èmi yóò lọ bí iṣẹ́ o. ok. màá ti jí látàárọ̀ màá wà kitchen màá máa kúrú màá máa ga màá mọ gbogbo kíní màá fọ toilet màá tún gbogbo sitting room ṣe wà kàn tọ́sẹ̀ tó bá wà lórí ipad ẹ kó máa tẹ̀ wà máa pink tó bá pink wà máa wo movie gbogbo iṣẹ́ ilé wà dáadáa mi kò sígbà máa jà èwo ni kí bẹ́ẹ̀ ṣe láàárọ̀ yìí bẹ́ẹ̀ wò kò kàn ti assist mi nínú iṣẹ́ ilé ò kì í ṣe kankan bẹ́ẹ̀ gbogbo iṣẹ́ obìnrin ni gbogbo iṣẹ́ obìnrin ni obìnrin náà ń sìn títí ẹ máa lòyàn títí èèyàn á gbó. Doni, o ti need helper.
tí bá rọ́mọ ọ̀dọ̀. No, mo láti pé màámi mo ní láti fẹ́ ìyàwó kejì lé ẹ̀. wọn náà lè ṣerú yẹn náà. because máa ṣe pé o need helper ni o ò ní máa rò pé mú láti máa help ẹ. kí ló máa help me kí ló pé now Bible sọ pé obìnrin o pé we are helpers to our husband so kí lọkùnrin náà ní láti ṣe. kò yẹ kó jẹ́ ẹ̀tọ́ mi. ẹ̀tọ́ ẹ̀ ni náà. tí mo bá help ẹ privilege ló yẹ kó jẹ́ ó yẹ kó kè ó ṣe náà mo dẹ̀ decide yẹn pé àárọ̀ jọ̀wọ́ whichever àárọ̀ tó o bá rò pé òun ṣiṣẹ́ mò ń wo TV mò ń tọ́sẹ̀ mọ́ kò wù mí nìyẹn. if truly you are my husband and I believe my husband should be my friend then you should assist me. If truly you are my wife and according to the law of humanity the husband is the head of the house I am to sit down while you do your job. à ń sọ̀rọ̀ marriage by the law of humanity. n ta bá ti ń pín owó ilé tá à ń pín owó tí gbá pín àyù àgbọ̀n jẹ́ wọ́n help me kò ṣe pé o máa ń kọ́ list ẹ̀ ní responsibility tiẹ̀ náà ni láti máa tún ilé ṣe is not mine. ó sì pọ̀jù fún mi. o ti a ní jẹ́ ìfẹ́yàwó mi ilé ẹ wàá ṣe 50 wàá ṣe 50 ládé wà láàrin bẹ́ẹ̀ ni. o ṣe máa fẹ́yàwó mi ibo ló fẹ́ fẹ́yàwó mi. alo need help àwọn complain. mo máa complain. tẹ́ bá ti gba obìnrin ní ayọ̀ ó máa ń misbehave èmi ń tọ́sẹ̀ mo ń tọ́sẹ̀ mo ń ta ipad. ẹ na ó yẹ kí n kúrẹ̀ ní pé tí wọ́n ti máa fẹ́ dáná bẹ́ẹ̀ yẹn ok màjà ó máa fẹ́ bóyá rú ewédú o lè máa bá mi tọ́ ewédú. ó kí n máa tẹ́ ewédú káwọn ọ̀rẹ́ mi wọlé ẹ bá mi tọ́ ẹ ti ẹ káàbọ̀. no àwọn ọ̀rẹ́ ṣe máa wọlé wá sí ọ̀sẹ̀ bá ọ̀rẹ́ ò ní press bẹ́ẹ̀ kan tó wọlé tí wọ́n dẹ̀ káwọn ọ̀rẹ́ ń bọ̀ máa sáré gbé ewédú kúrò lẹ̀. ó ń filọ̀kulọ̀ lọ mí. it's between me and you what is marriage it's between me and you mi ò filọ̀kulọ̀ rẹ̀. ìlọkulọ̀ ní. Pápá mi o, ìyàwó ìyẹn ti kúrò ní tọkọ-tìyàwó. Yorùbá sì ní àti jẹun ọkùnrin ọwọ́ ìyàwó ẹ̀ ló wà. Pápá mi o, ìyàwó My husband should be my friend and my friend only assist me in many ways. o lè bẹ fábọ́ gan-an. yes o wan assist me o help me ni. okay o lẹ́wà tó fẹ́ ṣá. o ń ṣòfin mi pé o love me. o lẹ́wà tó fẹ́ ṣá kí n bẹ ṣá. òun náà mo sọ pé ọjọ́ tí sáà mi bá ti lọ bí irú sáà ọ̀dẹ̀ tá a fẹ́ ṣe máìmáì kí ni kò bẹ̀jẹ̀ sáré bá mi ṣe wà kí mi sáré for bedroom tùmọ̀ tá a ti máa for bedroom tán ẹ̀wà ti rẹ́dì máa lọ bọ́ ẹ̀wà à ṣe máìmáì kí ló wà bẹ́ẹ̀. ó tẹ̀ tí ro gbogbo ẹ̀ sórí timetable ni kò kọ èmi ni máa fa bọ́ lọ́la èmi kí wọ́n gbá ẹ̀ lọ́tún lọ́tí gbọ́ yẹn ló máa fọ́lù. ó ń bí mi nú gbogbo àwọn nǹkan tí wọ́n ń dùn mí òun ni mò ń sọ jáde. àwọn nǹkan tó ń sọ jáde mi ò rí àṣẹṣẹ mo rí bí pé ara ti tù ẹ́ jù. back to number 2 you don't accept your faults. because it's not my fault. because it's your fault. it's not. that's the fault mi ni màá accept. it's not my fault. you don't accept your mistake you don't ever admit ni kò ṣe mistake. mistake ni pé mo jí mo mú dé ní mo mú money dailies mo ń kà mo ń wo ní sọ ipad ìwọ́dẹ̀ ń ṣiṣẹ́ ti àsobìnrin. ok is that tó yẹ kí n tó máa ṣe láàárọ̀ nìyẹn. kí ló yẹ kí n máa ṣe. kí ló ń pè lọ́kọ. ọkọ ni pé Monday to Friday mo ti ṣiṣẹ́ Saturday jẹ́ ń sinmi mi ò lọ bí iṣẹ́ nìyẹn jẹ́ ń sinmi ayé mi. ìyàwó ẹ̀ wà ní òǹkuru òǹkà Monday to Friday òun ò ṣiṣẹ́. tó bá dijọ́ mi tó bá tẹ́lẹ̀ wá kó ló mọ̀ wá àsobìnrin. tẹ́lẹ̀ bá tẹ́lẹ̀ ọmọ padà wá àsobìnrin ni. tó yẹ kó àsobìnrin. wọ́n Monday to Friday ìyàwó náà ń ṣiṣẹ́ náà gbogbo ọjọ́ ló fi ń ṣiṣẹ́ tó délé kó má bò ní. àní o jẹ́ ìfẹ́yàwó mi ilé ẹ̀ kó èlèjọ́ kí èlèjọ́ máa pínṣẹ́ ṣe. so tí o bá jẹ́ ẹ̀bẹ̀ yẹn tó wọ kíṣìn kémi náà gbọ́ wọ kíṣìn kí ni kí n bá yín ṣe o. to number 5. ẹ tẹ̀síwájú number 4 wọlé. ọ̀rọ̀ gbogbo ẹ̀ ò tí wọlé láti number 1 dé number 4 ṣe kò sí ètò wọlé torí òkè máa ò lè gbà náà ni ọkùnrin we always be ọkùnrin náà ni ẹ kì í ṣe obìnrin kan ló máa ń ṣe. number 5 ni pé a ti sọ̀rọ̀ a ti mẹ́nu kúrò lórí ọ̀rọ̀ yẹn àti ẹgbẹ́ àti ẹgbẹ́ àti regbè tí nǹkan mi bá tún wá ṣe wá tún go back to that same ọ̀rọ̀ Láre ó máa ń bí mi nù mi ò láìkẹ́ rárá àwọn kan tó fi ń ṣẹ̀ mí ni mò ń sọ yìí o mò ń sọ máìdì fún mi ó máa ń tẹnumọ́rọ̀ àbí mo máa ń make reference o ti máa ń tẹnumọ́rọ̀ o máa ń repeat ọ̀rọ̀ àtẹnumọ́ ẹ̀ ti pọ̀ jù mo máa ń ṣe bẹ́ẹ̀ àtẹnumọ́ ẹ̀ pọ̀ ọ̀nà àwí mẹ́nu o kì í ṣòwò òwú náà pẹ̀lú àwí mẹ́nu kúrò ẹ̀ ti pọ̀ jù àti sọ̀rọ̀ lọ wà tún padà wà tún tẹnumọ́ mi ò mọ̀ tó máa ń ṣe bẹ́ẹ̀ tí n bá ṣe bẹ́ẹ̀ ó bí nǹkan ṣe tó ṣe yẹn o tún wá ṣe similar thing o mọ̀ láti make reference. o gbọ́dọ̀ make reference ó ti lọ mi make reference fún ẹrí ni because I don't like it. èmi ò lè rántí pé o mẹ́ because èmi ò ń kọ́lẹ̀ ẹ̀yin lẹ́yìn kọ́lẹ̀ ojú ẹ̀mọ̀ ẹ̀ṣẹ̀ kan sìn. ó wá sórí mi wọ́n lè ṣe mi ò ti ẹ̀rọ pé nǹkan tí bá make reference ó ti ṣẹ̀ṣẹ̀ yẹn rí mo wá reference pé ṣé o mọ̀ pé bẹ́ẹ̀ náà. ó ti ṣọlẹ́ lábí ọdún kan bí ọdún méjì sẹ́yìn wàá tún padà sí díẹ̀ ẹ̀bẹ̀ náà ló ṣiṣẹ́ lọ́jọ́ yẹn. kí ló dé tí wọ́n náà repeat ẹ̀rọ ẹ̀ why are you repeating your mistakes.
You have to leave your mistake and move ahead. Human being ni mi my dear. Human being. Bẹ́ẹ̀ni. The law of humanity náà ló ní pé kó má máa túnṣe. Law of humanity. Ó tọ́ ni o. Number 6 o. Tẹ̀síwájú. ipò ti bẹ̀rẹ̀ sí ní lọ́kọ ọkọ mi ṣẹ̀mí lénìí ó ṣẹ̀mí lọ́la irú márèèjì bẹ́ẹ̀ yẹn ó máa break at last ni torí ńgbà tó bá di pé àkọsílẹ̀ ó ti kún àkúwọ́sílẹ̀ ó ti di dandan kí separation wà. kò tọ́ sọ́kọ àti ìyàwó kò ń ṣe nǹkan tó dára rárá láti máa make reference sọ̀rọ̀ tó ti kọjá ọ̀rọ̀ tó bá ti parí ẹ̀ tó bá ti ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì kán gbàgbé ẹ̀ wọ́n ti parí ẹ̀ nìyẹn kò ń ṣe ìtọ́ṣẹ́ máa make reference. Pápá mi ò ìyàwó My dear. Mo kàn rò mo wá rí pé o wà tight fisted. O lẹ glue mọ́wọ́. O lẹ glue mọ́wọ́. Okay. O lẹ glue mọ́wọ́ láti ìgbà tí mo ti fẹ́ ẹ mi ò lè sọ pé nǹkan báyìí. Jọ̀ọ́yà mi bá rò ẹ̀ mo fẹ́ kọ̀ọ̀kan lẹ̀ ni mo fẹ́ kọ̀ọ̀kan lẹ̀ bí mi náà máa sọ tèmi mi fẹ́ gbàgbé ni jọjọjọ jẹ́ n sáré kọ́lẹ̀ jọ mi fẹ́ gbàgbé ni èmi lẹ glue mọ́wọ́. Yes, continue. lọ síyàwó láti máa sọ fọ́kọ ẹ̀ wípé ọkùnrin háwọ́ o torí orí kó tó fẹ́ kò ń ṣe nǹkan tó dára láti máa sọ fọ́kùnrin because òun fún wọn ní another thought nìyẹn kò tí ń fún wọn ní another mind pé gbogbo wàhálà mi kò tiẹ̀ jẹ́ anything lójú ẹ̀. obìnrin náà tó bá sì wá ń ṣe wípé ìbàjẹ́ ọkọ ẹ̀ ló ń kọ́lẹ̀ àkúdá so àyàfi kí wọ́n jọ gbégbé ìfẹ́. èmi lẹ glue mọ́wọ́. Bóyá o lọ jáde ni o bóyá wà táwọn ọ̀rẹ́ ẹ̀ lọ ṣe shopping ni o bóyá o gba ibiṣẹ́ lọ òkè kó tiẹ̀ wá máa bọ̀ pé my dear mo gbà tí mo lọ mo wá rí kinní yìí mo lè rí pé bóyá mi sọ dúró mi ò mọ sáìsẹ o bò mo kọ pé àti tí o bá tẹ sáìsẹ mo sì lè dá padà kó rà wá lè rí mi ò jẹ ní gift rí mi ò stingy. Làjẹ́ká là dáadáa ṣé mo stingy ni àbí mi ò ń ra gift fún ẹ. o stingy. mi ò mo stingy mi ò ń ra nǹkan tí bá rí nǹkan mi ò ń ra nǹkan wá fún ẹ. tó bá ti di aspect tó fẹ́ náwó yẹn báyìí ó máa ń bọ́ sápò kunra fún ẹ. ìwọ dẹ̀ máa ń pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀ láàárọ̀ yìí. ìwọ dẹ̀ máa ń ṣe. mo máa ń ṣe fún ọ. Okay, mo máa ń ṣe fún ẹ náà. by virtue of love humanity ó sírègùn ó sọ̀rọ̀. Ó ń sírègùn ni. Mi ò sírègùn àwọn nǹkan tó ń ṣe tó ń bí mi nínú ni mo sọ. Mi ò sírègùn. O ti ṣe orí ẹ má dúró tì í. O fẹ́ gbà padà o fẹ́ gba orí padà. Ọkàn ṣó yẹ kí mi ṣẹ̀ṣẹ̀ máa sọ pé bí ìyàwó pé okay mo expect gift látọ̀dọ̀ ọkọ mi. Mo sì máa ṣe Ọlọ́run ìfisí mi lọ́kàn ni. Lọ́dún wo àsìkò tó bá tọ́ fún mi máa ṣe fún ẹ. Bad habits ni tó bá mọ̀. Bad habits ni o má lè ronú pé okay ìyàwó mi ó mi pé má ti jẹ́ kí n tẹ̀ sílẹ̀. ìjọ val ṣé mi ràn àkọ́fẹ́ ìjọ val. ọjọ́ val nìkan ni. ìjọ val àtijọ́ anniversary. àtijọ́ anniversary ó tán. kí ló tún kù. tó sábì pé o kọjá ní gift shop rí o lọ sí supermarket kò gbá tí má dẹ̀ ra kíní fún ìyàwó mi o ó dẹ̀ máa láìkẹ́ o jẹ́ kí n tẹ̀ try bóyá máa láìkẹ́. adé di next year adé February next year màá dé next year màá dẹ̀ tún rà anniversary December màá rà ọjọ́ méjì that's twice in a year. ni ìyàwó ẹ̀ jẹ́ ní gift so gbogbo gbàtẹ́ tí wàá kò ṣe nǹkan tó tẹ̀ wú ẹ lórí ni pé àjẹkẹ́ mi náà surprise woman èmi kì í máa surprise wò. surprise ohun wọ ni ayé òjò fẹ́ mi àti pé mi ò ọ̀rọ̀ àpapọ̀ ẹni ò bá kún. ọgbọ́n kan tí o bá sọ ni wọn náà ọlọ́gbọ́n máa ń gbé tiẹ̀ sílẹ̀ ọ̀dẹ̀ aṣèkínni àmì ọlọ́gbọ́n máa ń gbé tiẹ̀ mọ́ra ọ̀dẹ̀ aṣèkínni òmùgọ̀ àmú tí a tú sílẹ̀ báyìí àná yẹ máa bá mi jẹ́ o ọlọ́gbọ́n ayé amú nǹkan àtọ́jú ẹ̀ sápò èmi ló òmùgọ̀ má wọrí. O ń sírègùn o. mi ò sírègùn o náhun o háwọ́ o náhun o háwọ́ àti mú gbogbo ẹ̀ báyìí o máa ń ní ẹ lára ra gift káàkiri kí làwọn. jẹ́ kí n tún lọ sí èyí tó tẹ̀ máa tún wá ń dùn mí jù. kí ló fẹ́ gan tí ò sínú ilé kí ló fẹ́ tó sínú wardrobe ẹ kí a máa gbé gift mú káàkiri. kò sí nǹkan mi tó lè rà fún mi tó rò pé ọkọ mi lórí lè kò sí oríṣiríṣi kan ló wà tó lè fún ìyàwó ẹ̀ náà. gbogbo ètò ńlá náà owó mi náà kọ́ ló fi ń rà owó mi náà kọ́ ló fi ń rà ọ̀dọ̀ ni kí n rà kí n rà àpò ẹ̀ kí n gbé afẹ́ kí n kúnlẹ̀. òun nínà ṣé mo ní kò kúnlẹ̀ ni I have a surprise for you guess what àwọn kún bẹ́ẹ̀ yẹn mo máa láìkẹ́. wọ́n láìkẹ́ àwọn kan tàbí àwọn primary school ṣe àwọn ọmọ tó ń ṣe ilé ọ̀tá kì í. wọ́n ṣe àwọn primary school that is sign of love pé okay mo sì dàbí ọjọ́ tó kọ́kọ́ pàdé mi tó kó pa ọmọ yìí mo sì ń ṣàkẹ́ everyday. kí n kàn jẹ lóru kí n kàn ní surprise
contract pọ̀ wájú gbogbo yẹn lọ tí mo forí mi rò ó kọjá ká máa lé gift. nǹkan tí obìnrin fẹ́ òun ni mò ń sọ fún ẹ yẹn. nǹkan tí obìnrin fẹ́ òun ni mò ń sọ fún ẹ yẹn. I will put into consideration. tango tó tẹ admit ilé jẹ́ kí n tí kele kó admit ilé. 50% sí mi agree kanlẹ̀kanlẹ̀. tẹ̀síwájú. next one ni pé tèmi àti ẹ nínú ilé àjọ wà ń lé ni àjọ ń sùn àjọ ń jí ni tàbá ti wájọ sọ̀rọ̀ tó ní o ti gbọ́ o sì tún wá náwọn adviser kan ń ta àwọn ọ̀rẹ́ ẹ tó tún máa lọ fi ọ̀rọ̀ yẹn lọ táwọn yẹn bá wá ní kó má ṣe bẹ́ẹ̀ ọ̀rọ̀ tèmi àti ẹjọ́ sọ yẹn advice mi yẹn wàá mú wa sọ sí dustbin nǹkan táwọn ọ̀rẹ́ ẹ sọ ló máa wá follow tó bá wá di kó wá ju ẹ lọ́wọ́ ó ń ju ẹ lọ́wọ́ bèlèbèlè báyìí ó nídìí nǹkan tó fẹ́ dà sí tó fẹ́ fi heal wàá ṣẹ̀ṣẹ̀ wá padà wálé wàá bẹ́ mi ìyàwó ẹ̀. kí ni wọ́n ń pè ní ọ̀rẹ́. kí ni wọ́n ń pè ní ìyàwó. ìyàwó mi ni alájọ. ṣé èmi tí mo jẹ́ ìyàwó ẹ̀ mi ò lè mislead ẹ̀ ó ṣùọ́. wọ́n ní kùkù ò kí ń rídìí ọbẹ̀ ò kí ń rídìí ara ẹ̀ tán ọbẹ̀ kò tún lè dá ẹgbẹ́ kùkù ara ẹ̀ simply means pé àwọn nǹkan ló pàṣẹ pé tá a bá sọnù lé you need somebody from outside there láti advice àwọn ẹ̀mí kẹ̀dẹ̀rẹ̀ mi ì bá wọn òdẹ̀rìn náà. ò bá wọn òdẹ̀rìn. mi ò bá wọn òdẹ̀rìn náà wọ́n gbọ́ náà. bóyá wọn lọ̀dẹ̀ ni o bóyá wọn dẹ̀ smart jù ẹ lọ ni o èmi ò mọ̀ bàtà fẹ́ ra lẹ̀ ṣé o rántí nǹkan tó ń ṣe ní last time gbà tẹ́ fẹ́ ra lẹ̀ nítorí gbogbo wọn lọ ra lẹ̀ sí Bàfò gbogbo wọn lọ sí Bàfò wọn lọ ra lẹ̀ wọ́n ṣáà insist pé kí wọn náà máa bọ̀ ní Bàfò mo ní mo kọ́ má lọ sí Bàfò jẹ́ ká dúró nítòsí jẹ́jẹ́jẹ́jẹ́ owó tó fẹ́ fi ra lẹ̀ sí Bàfò tá bá ra lẹ̀ sí bí wọ́n kọ́ ká ra lẹ̀ sí a sì tún máa ṣe foundation lé lórí. tó lẹ́nu kò kí n make reference rẹ o pé èmi make reference kí ló ń make yìí. ọ̀rọ̀ reference kọ́ nílé ọ̀rọ̀ 2 years ago ló ń sọ yìí o. ọ̀rọ̀ 2 years ago ni mò ń sọ ọ̀rọ̀ 2 million naira lèmi náà ń sọ yìí 2 million naira ló lọ waste ló fi lọ ra lẹ̀ sí Bàfò nísìnyí láti fi 2 years sísìn a lè dé Bàfò a lè ṣe. waste ilẹ̀ yẹn o ọkọ̀ sọ pé àwọn ọmọnìlẹ̀ kàn ní ká má dorí ẹ̀ mọ́ ni o ọkọ̀ ní ká má dorí ẹ̀ mọ́ ni tá a bá lè ti fa kéèsì yẹn mo lè balẹ̀ mi padà mi ì tí ráyè wọ́n ni o. má pa mí o ìyàwó nílé má pa mí o ìyàwó àsìkò ìrìn gbèrègbèrè tó mi ní ìbò má tẹ́mi lọ́rùn o ìrìn gbèrègbèrè tó mi ní ìbò má tẹ́mi lọ́rùn o omidan. And when I ask you where you at, you keep on calling crazy places, telling you what's on my mind, you keep on making funny faces. Don't seem to realize how much your actions hurt me. Hey, baby. Baby. We used to talk about things that hurt us. Now what you talk about is money. ṣe máa fọ́tò pẹ̀lú yín ìmọ̀ yìí náà bó ṣe máa rí náà nìyẹn àtẹni tí mi ò close mọ́ ó dàbí pé àfọ́tò pẹ̀lú dòwú kí wọ́n máa ṣe báyìí ó máa hàn. ọdún tó ti mọ̀ ya arúgbó yìí. ìyàwó àsìkò ìrìn gbèrègbèrè tó mi ní ìbò máa tẹ́mi lọ́rùn o. ìrìn gbèrègbèrè tó mi ní ìbò máa tẹ́mi lọ́rùn o. Ó yẹ make funny face ẹni